ilé-ẹjọ́ ti pàṣẹ pé kí àwọn ènìyàn mọ́kànlélógún kan lọ́ọ́ máa ṣàtúnṣe ọgbà ẹ̀wọ̀n fún oṣù mẹ́rìnlélógójì látàrí bí wọ́n ṣe kọtí ọ̀gbìn sí òfin ìjọba láti má ṣe pàtẹ sí ẹ̀bá ojú ọ̀nà lẹ́kọ̀ọ́. Ṣe ni àwọn tí wọ́n jẹ́ agbófinró tí wọ́n ṣiṣẹ́ ní ìlànà àṣẹ ìjọba ìpínlẹ̀ Èkó ti kéde wípé ilé-ẹjọ́ alágbèéká ti pàṣẹ wípé kí àwọn ènìyàn mọ́kànléníogún kan èyí tí àwọn agbófinró fi ṣìnkún òfin mú fún ẹ̀sùn títàpá sí òfin mátajà lójú pópó ló máa gba àwọn ọgbà àtúnṣe láti àkókò yìí lọ fún odindi oṣù mẹ́rìnlélógójì lára àwọn mìíràn eléyìí tí òfin ọ̀hún tó tún bá wí òun ni àwọn tí wọ́n ń ṣe ibùdókọ̀ lọ́nà àìtọ́ tí wọ́n pèrò sọ́kọ̀ lọ́nà tí òfin kò fi ọwọ́ sí, àwọn tí wọ́n ń já tíkẹ́ẹ̀tì lọ́nà àìtọ́ àti àwọn tí wọ́n ń di lílọ bíbọ̀ lọ́wọ́ lójú pópó eléyìí tí ọwọ́ àwọn agbófinró tẹ̀ àwọn ènìyàn náà. Òun ní ilé-ẹjọ́ alágbèéká náà sọ wípé ni wọ́n tàpá sí òfin eléyìí tí ìjọba ṣe àgbékalẹ̀ rẹ̀ ìyẹn ní àwọn agbègbè bíi ìyànà ibà àti ọjọ́ ní ìpínlẹ̀ Èkó. Nínú àtẹ̀jáde tó fi síta lọ́jọ́bọ̀ Thursday ọjọ́ kẹsàn-án oṣù kẹwàá ọdún 2025 yìí ni agbẹnusọ fún àjọ náà Rahim Gbadeyan ti sọ wípé ètò ọ̀hún ó ní wọ́n ti fi ojú sun àwọn ọlọ́jà àti àwọn ọlọ́kọ̀ eléyìí tó jẹ́ pé wọ́n ti sọ ojú pópó àti ibi tí àwọn ènìyàn gbà di àyè okòwò wọn eléyìí tí kò bá ojú mu. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ ó ní wípé àwọn ọkùnrin márùndínlógún àti àwọn obìnrin mẹ́fà ó ní wọ́n fi ṣìnkún òfin mú lásìkò ètò gbálẹ́gbàtà èyí tí àwọn agbófinró ṣe ọ̀hún lẹ́yìn tó sì jẹ́ wípé àwọn ènìyàn ọ̀hún ni wọ́n pàdánù lọ́nà méjì torí pé lákọ̀ọ́kọ́ ìjọba ti gba gbogbo àwọn ọjà eléyìí tí wọ́n torí rẹ̀ kọtí ọ̀gbọ́n ìsọ̀fin yìí. Bákan náà òun ni ilé-ẹjọ́ alágbèéká tún ṣe ìdájọ́ wọn lẹ́sẹ̀kẹsẹ̀ wípé oṣù mẹ́rìnlélógójì ni kí wọ́n lọ máa fi gba àti ṣe àtúnṣe gbogbo àwọn ọgbà ẹ̀wọ̀n èyí tí ó ń bẹ ní ìpínlẹ̀ Èkó. Kò ṣàìfikún wípé gbogbo àwọn afurasí eléyìí tí wọ́n náwó gan náà òun ni wọ́n gba ìdájọ́ yìí lẹ́yìn tí ilé-ẹjọ́ ṣe àgbéyẹ̀wò ẹjọ́ wọn tó sì rí wípé lótìítọ́ òun ni wọ́n jẹ̀bi ẹ̀sùn náà. Ó ní wípé ní ọgbà àtúnṣe èyí tó wà ní Badagry òun ni wọn yóò ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ìṣàtúnṣe ọgbà ẹ̀wọ̀n náà. Ó ní wípé lọ́wọ́ báyìí náà gbogbo àwọn ẹrù eléyìí tí wọ́n ń tà lójú pópó ni àwọn ti gbà lọ́wọ́ wọn tí àwọn sì ti gbé àwọn ẹrù náà lọ sí iléeṣẹ́ èyí tó ń rí sí ìmọ́tótó àyíká ní ìpínlẹ̀ Èkó fún ìgbésẹ̀ tí ó bá tún kàn. Nígbà tí ó ń sọ̀rọ̀ ẹni tí ó jẹ́ alága fún ikọ̀ èyí tó jẹ́ ti wọléwọlé ní ìpínlẹ̀ náà CSP Adétayọ̀ Akérèlé ó nàka ìkìlọ̀ sí àwọn olùgbé ìpínlẹ̀ Èkó wípé kí wọ́n yé kọtí ọ̀gbọ́n sí òfin eléyìí tí ìjọba bá ṣe pàápàá jùlọ èyí tí ó ní ṣe pẹ̀lú bí lílọ bíbọ̀ yóò ṣe máa jágara lójú pópó àti eléyìí tí ó lè yọ wọ́n kúrò nínú ewu èyí tó ń bẹ ní ojú pópó. Gẹ́gẹ́ bó ṣe sọ wípé mímáa tajà ní ojú ọ̀nà pàápàá jùlọ láwọn òpópó márosẹ̀ àti ibi tí ẹsẹ̀ ń gbà kọjá ó mú ìdíwọ́ bá lílọ bíbọ̀ ní tí eléyìí sì lè ṣe àkóbá fún àwọn arìnrìn-àjò àti àwọn ọlọ́kọ̀ eléyìí tí wọ́n ṣe àmúlò ojú pópó. Bákan náà nínú ìròyìn míì ó ṣe wípé ọmọ ọdún mẹ́tàlá kan ó gbèkúrújẹ lọ́wọ́ ẹbọra nígbà tí àṣìta ìbọn tó ṣe bẹ́ẹ̀ bá lásìkò tí àwọn agbófinró kan tí wọ́n rọ̀jò ìbọn ní ìpínlẹ̀ Delta. Ṣe ni ọta ìbọn ṣekú pa ọmọ ọdún mẹ́tàlá ọ̀hún eléyìí tí ìròyìn kò fi orúkọ rẹ̀ léde lásìkò àkójọ ìròyìn yìí. Bákan náà ni àwọn ènìyàn tí ó ń lọ bíi mẹ́ta fi ara pa ní Sapele níjọba ìbílẹ̀ Sapele ìpínlẹ̀ Delta. Ìṣẹ̀lẹ̀ náà ni atótó arére gbọ́ wípé ó wáyé nìkan bíi aago 10 alẹ́ ọjọ́bọ̀ Thursday ọjọ́ kẹsàn-án oṣù kẹwàá ọdún 2025 yìí. Ìròyìn tẹ̀sí iwájú wípé gbogbo ìgbìyànjú àwọn oníròyìn láti kàn sí ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà SP Bright Edafe ló já sí pàbó látàrí àìgbé ìpè àti látàrí àìfi ọ̀rọ̀
ìfèsì ṣọwọ́ lórí àtẹ̀ránṣẹ́ èyí tí wọ́n fi ṣọwọ́ sí láti fi ìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀, ṣùgbọ́n ìròyìn jẹ́ kí ó di mímọ̀ wípé àwọn elétò ààbò tí wọ́n ń dáàbò bo ilé ìtura kan tí wọ́n wà lẹ́nu iṣẹ́ lọ́jọ́ náà òun ni wọ́n kàn yin ìbọn lákọlákọ èyí tó ṣèṣì lọ bá ọmọdékùnrin ọ̀hún ní ìkóríta Mopo Zone Junction ní Tropical Area ní ìpínlẹ̀ Delta. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún ni wọ́n á sọ pé ó ti dá ìbẹ̀rùbojo sílẹ̀ ní agbègbè náà tí wọ́n sì ní wípé ìdí eléyìí tí àwọn elétò ààbò náà tí wọ́n fi yin ìbọn lákọlákọ bẹ́ẹ̀ tó fi dédé lọ ṣèṣì bá ọmọ òun ló ṣókùnkùn sí gbogbo ènìyàn tí kò sì sí ẹni tí ó lè ṣàlàyé ìdí àpàtó eléyìí tí wọ́n fi hu irú ìwà náà títí tí wọ́n fi ṣe àkójọ ìròyìn yìí. Ó mà ṣe o, ẹranko àmọ̀tẹ́kùn ṣekú pa ènìyàn kan ní Japan. Ẹranko kan eléyìí tí wọ́n pè ní àmọ̀tẹ́kùn tó jẹ́ ẹranko igbó èyí tí ó burú jọjọ ni wọ́n sọ wípé ó ti gbẹ̀mí lọ́rùn bàbá kan eléyìí tí ó ń ja ewébẹ̀ ní orí oko ní Japan, gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ṣe fìdí ìròyìn ọ̀hún múlẹ̀ ní ọjọ́ Ẹtì Friday ọjọ́ kẹwàá oṣù kẹwàá ọdún 2025 yìí. Nínú irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ eléyìí tí ó wáyé gbẹ̀yìn o pẹ̀lú bí awuyewuye ṣe ń lọ ní orílẹ̀-èdè náà wípé ṣe ni àwọn àmọ̀tẹ́kùn tí ń gbòde o tí wọ́n sì ń ṣòro ní orílẹ̀-èdè ọ̀hún. Wọ́n ní wípé ìṣẹ̀lẹ̀ eléyìí tí ó ṣẹlẹ̀ yìí òun ni yóò tún ṣe àfikún nǹka àwọn ènìyàn tí wọ́n gbèkúrú jẹ látàrí àkọlù àmọ̀tẹ́kùn. Bákan náà ni wọ́n sọ wípé ṣe ni àwọn àmọ̀tẹ́kùn inú igbó ọ̀hún tó jẹ́ wípé wọ́n ní wọ́n burú jọjọ ni àwọn ènìyàn fi ojú kẹ́fìn àkọlù wọn láti bí ọdún díẹ̀ sí àsìkò yìí, kódà yàtọ̀ sí inú igbó tó fi mọ́ ilé eléyìí tí àwọn ènìyàn ń gbé. Wọ́n ní wípé bí àwọn àmọ̀tẹ́kùn bí wọ́n ṣe ń lékún sí nínú ìgboro lórílẹ̀‐èdè Japan yìí ṣeéṣe kó máa wáyé látàrí bí wọ́n ṣe kọ̀ fún àwọn ènìyàn kan láti máa gbé láwọn agbègbè kan, èyí tó sì jẹ́ wípé èyí tó ṣeéṣe kó máa wáyé látàrí àdínkù tó ti bá iye àwọn ènìyàn tó ń bẹ lórílẹ̀‐èdè Japan báyìí àti àyípadà ojú ọjọ́. Ọkùnrin kan eléyìí tó wà láàrin ẹni 70 ọdún òun ló di àwátì lẹ́yìn tí ó lọ já ewébẹ̀ ní orí oko, ṣùgbọ́n nígbẹ̀yìn ó ní wọ́n padà ṣe àwárí òkú rẹ̀ o tí ó sì ti dágbére fáyé, gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá lẹ́kùn àríwá orílẹ̀-èdè náà ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ o. Wọ́n ní wípé ohun tí àwọn fura sí òun ni wípé àmọ̀tẹ́kùn òun ló ṣekú pa bàbá òun látàrí ojú ọwọ́ èékánná eléyìí tó wà ní gbogbo ara rẹ̀. Ní báyìí o, wọ́n sọ wípé ṣe ni òǹkà àwọn ènìyàn eléyìí tí wọ́n ti pàdánù ẹ̀mí sọ́wọ́ àmọ̀tẹ́kùn bẹ̀rẹ̀ láti inú oṣù kẹrin ọdún 2025 títí di àkókò yìí òun ló mà ti ṣe bẹ́ẹ̀ ló ti lékún dé orí 6 o, gẹ́gẹ́ bí iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ètò àyíká ṣe fi ìdí ọ̀rọ̀ ọ̀hún múlẹ̀. Wọ́n ní wípé èyí tí ó tún wáyé nìkan bí ọ̀sẹ̀ mélòó sí àkókò yìí òun ló wáyé sí ìyá kan èyí tó jẹ́ ẹni ọdún 80 tó ń ti àwọn ọ̀rẹ́ rẹ̀ 3 eléyìí tí àwọn náà lọ sí inú igbó láti lọ já àwọn ewégbò kan, ṣùgbọ́n tó jẹ́ pé ṣe ni ìyá òun padà dágbére fáyé tí wọ́n sì rí òkú rẹ̀ àti òkú 2 lára àwọn ọ̀rẹ́ rẹ̀ òun tí ẹnìkan lára àwọn ọ̀rẹ́ náà sì di àwátì, èyí tí àwọn ènìyàn fura sí wípé ó ṣeéṣe kó jẹ́ wípé àmọ̀tẹ́kùn ọ̀hún òun náà ni wọ́n ya bò wọ́n o tí wọ́n sì gbẹ̀mí lọ́rùn àwọn ènìyàn náà. Lọ́wọ́ báyìí náà ṣe ni ìròyìn jẹ́ kí ó di mímọ̀ nígbà tí ìròyìn tún rán ni létí nípa ẹnìkan eléyìí tó jẹ́ onírìnàjò ìgbafẹ́ èyí tí ó lọ ṣe àbẹ̀wò sí orílẹ̀-èdè náà láti ṣe ìrìnàjò ìgbafẹ́ tí wọ́n sọ wípé ṣe ni àmọ̀tẹ́kùn ni wọ́n ya bò ó ní àkókò tí ó bọ́lẹ̀ ní inú ọkọ̀ nínú abúlé kan tó wà ní àárín gbùngbùn orílẹ̀-èdè náà. Lọ́wọ́ báyìí náà ṣe ni àwọn ènìyàn tí wọ́n ń ké gbàjarè lórí bí ìṣọ̀wọ́ ṣòro bí agbọ́n àwọn àmọ̀tẹ́kùn bó ṣe ń peléke sí nínú igbó àti láwọn agbègbè tí ará ìlú ń gbé lórílẹ̀-èdè náà.